Ẹ kú ojúmọ́, ẹ kú àsìkò yìí. Báwo ni ojú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí? Kò ní korò fún gbogbo wa o. Ayé ò ní dẹrù ọ̀ràn rì wá, á dára fún wa. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kan fìdílé nǹkan. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ àfẹ̀tẹ̀mẹ́tẹ̀ ká sẹnu wa kẹ́mú. Ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́. Ẹ̀yin obìnrin mọ́ bá lẹ́jọ́ o. Ẹ ní wáyé asán, àní pasán, àní pòfo, bẹ́ẹ̀ là ní pàdánù o. Ẹ rí àwọn ọjọ́ kan bẹ tí máa gbomijó lójú obìnrin. Ọjọ́ tí gbogbo ẹni wọ́n jọ ṣèwé tí bá mọ́mọ́ rẹ̀ lọ́jà lọ́ọ́ ra aṣọ ọdún, obìnrin a máa sunkún lẹ́ni tí ó bá tí ì fi ọwọ́ gbọ́mọ. Gbogbo ọjọ́ tí wọ́n bá rí ọmọ tí wọ́n ń ṣerun fún wọn nílé onídìrí, a máa pa obìnrin tí ń wojú Olúwa, a máa pa wọ́n lẹ́kún. Wàá gbọ́, ẹ̀rín ti pẹ̀kẹ́rẹ̀ látàárọ̀ yìí lọ o, gbogbo ẹ̀yin tẹ̀ ń wojú Olúwa. Sáyẹ́ǹsì àwọn àgbàlagbà tí mo fẹ́ filẹ̀ ìgbìyànjú kọ́ dán wo, yóò sì bá ọ lára mu, kò ní gbòdì lára rẹ. Sáyẹ́ǹsì yìí lágbára, àwọn àgbàlagbà Yorùbá wọ́n ń lò ó, ń dáhùn, ń jẹ́, ṣùgbọ́n lọ́wọ́n ọba tọ́láyé tọ́lọ́run ọlágbára jù lọ o. Wàá gbọ́, ẹ lọ́ọ́ bá mi wá ìsáwùrú ẹ̀wà àkọ́pọ̀, ìsáwùrú ẹ̀wà àkọ́pọ̀ rẹpẹtẹ. Ẹ wá lọ wá àrọ́tí àgbàrá, ṣẹ́rí ẹwà àwòrán tẹ̀ ń wò, ẹ̀rí pé àgbàrá ni. Ẹ mọ̀ tún àrọ́tí àgbàrá, àwọn ìdọ̀tí tí àgbàrá ń tì tọ̀nà oko lọ́wọ́ àdá o, kìí ṣe tààrin ìlú o. Tọ̀nà oko, àwọn koríko oríṣiríṣi tọ́rọ́ jọ. Tẹ bá bá bí ọ̀rá ń bẹ̀ láìlọ́ọ̀nù, ẹ̀yọ́ kò mẹ́ o. Ẹ bá bá bí rọ́bà mẹ́, ẹ̀yọ́ kò mẹ́ o. Àwọn àrọ́tí tọ́rọ́tì ọyẹ ẹ kó dà sínú agbada, kẹsì kó ìsáwùrú lé lórí. Panumọ́ àbàfè ẹ kó lé lórí. Ẹ wàá lọ wá kóró ìsìn yóò pọ̀ rẹpẹtẹ, ẹ kó lé lórí pẹ̀lú èkó ọ̀bọ àtòdìdí atare, ẹ jó. Tẹ bá ti jó tán, tóbìnrin bá ti parí nǹkan oṣù rẹ̀, ẹni kọ́mọ etẹ́nu, kí ni tó mọ kọ́mọ etẹ́nu? Kọ́ máa fi fún ẹ̀kọ́ tútù mu. Ẹni tí ó bá rẹ́kọ̀ tútù kọ́ máa fomi tútù lò ó. Wàá gbọ́, ìwọ tó ń bí àbíkú àbí eléré ọmọ ń dà ọ́ láàmú, lọ́dọ̀ iṣẹ́ ìwò ó dúpẹ́ fún Ọlọ́run tó wàá gbọ́ o, kò tán síbẹ̀ o. Ìwọ tó o bá ń jẹun ojú oorun, máa fi lo ẹ̀kọ́. Oúnjẹ ojú oorun ó ti kúrò nínú ayé rẹ̀. Tàbí ìwọ tó jẹ́ pọ̀ máa ń gbọ́mọjó lójú oorun, ìwọ tó pọ̀ olóyún lójú oorun, obímọ lójú oorun, máa lọ lọ sẹ́yìn, yóò dèwọ̀ lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Àbí ìwọ tó ń bóbìnrin sùn lójú oorun, àbí ìwọ tí wọ́n ń bá sùn lójú oorun, lọ lo iṣẹ́ tí mo fún yìí. Yàbá yín lára mu, kò ní gbòdì o. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Fún yín níṣẹ́ yìí láti fi polongo ara mi o. Ó wù mí kí n fi ilẹ̀ kọjá àǹfààní fún gbogbo ọmọ kóòtù òjíire ni o. Tọ́ba ti wá dọ́wọ́ rẹ̀, tọ́ba dé mọ́lé kò ní ṣiṣẹ́ o. Ẹ máa pín kọ́ máa kárí gbogbo àwọn èèyàn. Kí lọ́lọ́run ọba gbé Lukman ọmọ Ayédáre kalẹ̀ fún ìtọ́jú ewé àti egbò ni. Ó yé wa dáadáa. A bá lọ́wọ́ àwọn tó bí wa, àwa náà sì lọ ilé ẹ̀kọ́ kù. Wàá gbọ́, ó fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò rẹ ni, àbí ó fẹ́ ká bọ́ sí ìgbìyànjú kan lórí ìrìn àjò rẹ. Má bọ́ oògùn owó déwájú mi o. Má bọ́ oògùn àfọ̀ṣẹ déwájú mi. Má bọ́ oògùn bọ́ déwájú mi o. Ṣùgbọ́n kí iṣẹ́ rẹ̀ ó máa lọ déédéé, kí ọjà rẹ̀ ó máa tà. Ogunkógun kókó níwájú ayé rẹ̀, tí ogun ọ̀bá pọ̀ kò ní kó lọ́gùn ọmọ kọ́ má dìde o. Ọmọ yẹ ẹrù ẹgbẹ́ tó ti gbé, ọmọ yẹ sàrà tó ti ṣe, ṣùgbọ́n kò yí ọmọbi tó gun títí wá. Kàsí Lukman ọmọ Ayédáre yọ ṣàlàyé fún ọ. Owó ni kì í ṣọ̀fẹ́ o. Ìwọ tó bá fẹ́ jẹ́yìn private group láti lè jẹ́ pé kọ́ máa bá Lukman ọmọ Ayédáre, kọ́ máa béèrè látàrí gbogbo àwọn ṣẹ́ta ti fílẹ̀, àyè wà fún ọ. Owó lọ́sàn o. Owó lọ́sàn wọnú gúrùpù yìí 10,000 ni. Bákan náà bó ṣùgbọ́n ti parí, ó tún máa ṣe 10,000. Gúrùpù mi tó ti wá wà nílẹ̀ o, tó jẹ́ pé ilé ẹ̀kọ́ tó jẹ́ bíi school fẹ́ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ewé àtegbò. A sì ń kó àwọn èèyàn jọ lọ́wọ́, tó bá ti rẹ́dí àájìkẹ́ mọ̀, tó ì jẹ́ pé ẹ máa gba sàtífíkẹ́ẹ̀tì lórí ẹ̀ bó ṣe jẹ́nu. Àyẹ̀wò àfẹ́ni tó fẹ́ wọ public group o, ṣùgbọ́n ọ̀tọ̀ bá wọ public group kò sáàyè ìbéèrè kankan fún ọ. Yóò yẹ wá, kò ní yẹ lẹ̀. Wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí, wọ́n tó bá fẹ́ yọ sí Lukman ọmọ Ayédáre, tó bá sàtidé Ìkòròdú
wọ̀wọ́ mọ́tò tí ń lọ báyé kù bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ẹ kàn mí bẹ̀ ẹ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdọ àgbà. Nọ́mbà tí mo fẹ́ fi ilẹ̀ yìí tọ́ bá ti pe nọ́mbà yìí tí ọ̀lọ́mi òṣèlú lédè Nàìjíríà ni gbìyànjú kọ́ láti rẹ̀ kọ́ máa gbọ́ o. Nọ́mbà yìí náà ní WhatsApp tẹ́ máa fi bá mi sọ̀rọ̀ o. Gbogbo ẹni yòówù tí ọba kọ́ ẹ gbìyànjú bí mo ṣe pè é fún yín nìkẹ́ ẹ sì kọ́ sílẹ̀ o. Ọ̀yá o +234803298 hot number mi mo ti fún yín yẹn. Ọ̀yá jẹ́ fún nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 ọ̀gbọ́n dáadáa +2290154651928 tí ààwẹ̀ bá ti kẹnu bọ́lẹ̀ Lukman ọmọ Ayédáre ó ti tó rìnrìn àjò. ẹ̀yẹ̀ yẹn mi lórílẹ̀‐èdè Abidjan rí mi gbádùn mi dáadáa ní wíwá tí mo wá lọ́jọ́ sí á pàdé ara wa lórílẹ̀‐èdè Abidjan tó bá ti dẹ̀yìn àwẹ̀ á dára fún wa yóò yẹ wá kò ní yẹ lẹ̀ ó tá a fẹ́ lọ́lọ́run ó ṣe èyí tá a fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa o. Gbogbo ètò wa tí ń bẹ lọ́wọ́ yín ẹ máa pín kó máa kárí fún gbogbo èèyàn káwọn èèyàn máa lò ó tí wọ́n bá ti ń lò ẹ̀yin náà máa gbádùn rẹ̀ ẹ dúpẹ́ fún Olódùmarè o. Ire o ire kàbìtì. Ìgbà tó bá pọ̀ adẹ́yìn lẹ́yìn omi. Èrèjè tó bọ́ adẹ́yìn lẹ́yìn odò. Àbíkú dẹ̀yìn lẹ́yìn ní ẹ̀yìn lára rè. Àwọn àgọ̀dí kò ní yá gbọ́wọ́ tuntun. Hey,